Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o ẹ̀yin ìyá mi bàbá mi pé ẹ káalẹ́ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ etí tẹ́ fi ń gbọ́ wa ò mà nídìí. Bákan náà ojú tẹ́ fi rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà, ẹ ò mà ní rohun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Gbogbo ọmọ Yorùbá, ǹjẹ́ ẹ mọ̀ wípé Ọlọ́run ti padà bá wa tú àṣírí àwọn ẹni ibi? Lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn Fúlàní tún ti kẹ́rù wọ́n ti kó màálùú wọn wọlé as usual. Gbogbo ọmọ Yorùbá, torí ẹ̀ la ṣe sọ fún yín pé ẹ má jà finá sí orí òrùlé sùn, wọ́n tún ti ń wọlé Yorùbá bọ̀, kódà pẹ̀lú àwọn irinṣẹ́ wèrè, irinṣẹ́ kàbìtìkàbìtì, irinṣẹ́ tó lè yọ ọmọ lẹ́yìn ẹlẹ́hà, òun ni wọ́n gbé dání o, tó jẹ́ pé wọ́n fẹ́ wá run ilẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ á jí o, ogun ti tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu lọ́wọ́ yìí. Àwọn nǹkan tí wọ́n ṣí wọlé, Elédùmarè ṣàánú, ẹ wò wọ́n bí wọ́n ṣe ń wọlé, ẹ ṣáà wò wọ́n, ẹ wo àwọn nǹkan tí wọ́n ń kó wọlé, àṣírí ibi tí wọ́n. Ẹ wá wo àṣírí ibi tí wọ́n ń gbà wọlé. Gbogbo bí wọ́n ṣe ń wọ ilẹ̀ Yorùbá, àṣírí ẹ̀ ti tú báyìí. Kódà wọ́n ń wọlé lógúnlógún gidigidi ni wọ́n ń wọlé lọ́gbọ̀nlọ́gbọ̀n. Débi pé wọ́n ti wá ń wọlé pẹ̀lú àwọn irinṣẹ́ burúkú lọ́wọ́. Ṣé ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Ọ̀ṣun, gbogbo àwọn ìpínlẹ̀ yìí ni wọ́n fi ń ṣe ọ̀nà láti wọlé. Gbogbo àwọn ìpínlẹ̀ yìí ni wọ́n ń gbà wọlé. Ẹ tún wò ó, òun ni wọ́n tún kó ẹrú wọlé báyìí. Kí ló dé? Ó ṣe jẹ́ ilẹ̀ Yorùbá nìkan ni? Ṣé wọ́n ṣépè fún yín ni? Ẹ nílùú yín ni? Ẹ ṣe padà sílùú yín kẹ́ ẹ forí ilẹ̀ bàbá wa sílẹ̀. Èyí tẹ́ ẹ ṣe lórí ilẹ̀ wa ti tó, ẹ padà sílùú yín. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá, ẹ má sùn, ẹ jí. Ẹ tún wo bí wọ́n ṣe ń kóra wọn wọlé lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n nílùú tó lọ́ba tó ní ìjòyè. Tí màálùú lọ tún fi ń wọlé. Kí ló dé? Ṣé ẹ níbòmíì ni? Ó ṣe jẹ́ pé ilẹ̀ Yorùbá yìí lẹ ranjú mọ́. Ó ṣe jẹ́ pé ilẹ̀ tó kún fún wàrà tóyìn òun lẹ ranjú mọ́. Gbogbo ọmọ Yorùbá, ẹ má jà finá sórí òrùlé sùn o. Ṣé láwọn tó tún wọlé yìí, mọ́tò ńláńlá ni wọ́n fi ń kẹ́rù ikú, ni wọ́n fi ń kó irinṣẹ́ náà wọlé pẹ̀lú ẹ̀. Wọ́n ti ń plan àti launch attack ní ilẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Yorùbá, mo ní gbé yín débẹ̀ ni. Wọ́n ti ń pinnu, wọ́n ti ń gbáradì láti launch attack nílẹ̀ wa. Débi wípé àwọn irinṣẹ́ àwọn irinṣẹ́ tó jẹ́ pé ó le gan tí ò sí irú ẹ̀ lọ́wọ́ àwọn agbófinró Nàìjíríà, òun ló wà lọ́wọ́ wọn. Tó dẹ̀ jẹ́ wípé kò sí bó ṣe lè wọnú ìlú tí àwọn lọ́balọ́ba ìlú yẹn ò ní mọ̀. Ṣùgbọ́n ìbéèrè mi ni pé ṣé àwọn ọba ló ń fún wọn láyè ni? Àbí ká sọ wípé àwọn òkè lọ́hùn? Nítorí mi ò mọ báwọn eléyìí ṣe máa ṣe bá ti ní kó má dẹran kiri ìlú mọ́ ni. Lójú títí ìjọba, ẹ̀yin náà ẹ wo bó ṣe rìn lọ pẹ̀lú ìgboyà wípé kò sí nǹkan tó máa ṣe fún àwọn. Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ á jí lójú oorun. Ọdún wo la fẹ́ sùn dà? Bẹ́ẹ̀ ni, ọdún wo la fẹ́ ṣe gbogbo eléyìí dà? Ìjọ wo la fẹ́ tó bọ́? Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ á dìde lójú oorun. Àwọn aráabí ń fọ̀bọ́ lọ̀ wá jù. Ẹ wo, ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ á gbọ́n tí àwọn èèyàn sọ. Yorùbá nation la fẹ́ o, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni o, Yorùbá nation is the way, no retreat, no surrender. Bẹ́ẹ̀ ni, Yorùbá nation ló lè ṣe é.
bẹ́ẹ̀ ni ọ̀kan ló jẹ́ kó yé wa ń bí ó níṣẹ́ rí gbogbo àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá kí àwọn ọba Yorùbá pàṣẹ fún àwọn ọ̀dọ́ àbí wípé tó bá lè dogun tó kó dogun bó lè dìjà kó dìjà kí Ọlọ́run jẹ́ kí ìjẹkújẹ àwọn ọba yìí kó dópin kí wọ́n jáwọ́ lórí bí wọ́n ṣe ń dalẹ̀ àwa ọmọ Yorùbá àti ilẹ̀ Yorùbá. Ọlọ́run á máa ṣaláàbò lórí wa gbogbo ọmọ Yorùbá. Ẹ̀yin náà wo iṣẹ́ tí wọ́n ń kó wa. Ẹ̀yin náà wò nílùú tó lọ́ba tó níjòyè tí ó dẹ̀ sí nǹkan kan tí àwọn ọba ìlú fẹ́ ṣe sí. Táwọn eléyìí bá máa launch attack ṣé tí mọ̀ pọ́ fẹ́ gbalẹ̀ wa lọ́wọ́ wa ni. Yorùbá nation la fẹ́, no retreat no surrender. Bẹ́ẹ̀ ni ọ̀kan lórí onílùú pẹ̀lú ajá jungle justice wọ́n kó màálù wọ́n ti kájà wọlé. Wọ́n kó màálù wọ́n ti kájà wọlé. Ó ga ọ wọ́n dẹ̀ ń ṣe débi pé kò dẹ̀ sí ẹni tó dẹ̀ máa dá wọn dúró. Ọlọ́run ọba á gbà wá a máa borí àwọn Fúlàní agbénipa ìlágbára ṣe Èdùà. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àti àwọn ọba ilẹ̀ Yorùbá àwọn ló ń gbàbọ̀dé fún wa àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ á ronú. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ á ronú. If it's not for bad intention kí ló dé tó tún fi máa ń gbé ìbọn pamọ́ sí àpéwọ́wọ́ bí kò ṣe pé wọ́n ti ní nǹkan tó fẹ́ fi ṣe. Ọlọ́run á kúkú yọ wá nínú wèrè àwọn Fúlàní. Bẹ́ẹ̀ ni kí ni ó dé kí ló ṣẹlẹ̀ gan-an ṣé a kò ní àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá mọ́ nílẹ̀ Yorùbá ni tí wọ́n lè bá wa gbé ẹnu sí gbogbo rádaràda tí àwọn Fúlàní ń ṣe àbí tó dẹ̀ jẹ́ pé kí ló ń gbowó lọ́wọ́ gbogbo àwọn wèrè yìí fún gan kó tiẹ̀ fi wọ́n lẹ̀ kó pa láṣẹ torí tí kò bá sí ẹni tó máa bá wa dẹ́kun ìwà ìbàjẹ́ yìí lọ́wọ́ Fúlàní ọ̀pọ̀lọpọ̀ oníkálukú ò lè defend ara wọn náà. Àwọn ìjọba wa tá a bá tún ní ká dìde wọ́n á tún ní kó máa fọwọ́ kàn wọ́n. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Àwọn apànìyàn yìí àwọn tó jẹ́ pé gbogbo wa ló fẹ́ patọ́ Ọlọ́run rẹ̀ ní fún wọn ṣe. A gbọ́dọ̀ kojú wọn kí wọ́n mọ̀ pé má foko mi dáná ọjọ́ kan ni à ń kọ́. Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹwọ ẹ̀yin àmì bàbá mi bá a share ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ ìyàwó yẹn lọ́tún ló sì pé Yorùbá nation ni la fi sọ pé àgbẹ̀ oníroko títí kó gbàgbé ilé bó pẹ́ bóyá onílé àrèlé. God bless Yorùbá nation. Ó dàbọ̀.